ọba olúwo sọ tuntun lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe ilẹ̀ yorùbá. kí ni ọba tẹ́lúwà ń sọ nípa ìlà kíkọ nílẹ̀ yorùbá àti bó ṣe wá dohun àtijọ́ báyìí tó di pé àwọn èèyàn kọlà mọ́ kò bá gbà mú mọ́. bàbá yìí ń sọ̀rọ̀ lórí àwọn àṣà nílẹ̀ yorùbá tí ò bá gbà mú mọ́ pé ẹ wo tí a bá tètè jẹ́ káwọn àṣà wa kó bá gbà mú àwọn ọmọ wa wọn ò ní tẹ́wọ́ gbà o. ọ̀rọ̀ yìí ta ba àwọn òòṣà gan nílẹ̀ yorùbá ó ta ba fá gbogbo àwọn tó jẹ́ onífá ó yẹ kí wọ́n gbọ́ fọ́nrán yìí kí wọ́n lè fèsì o kán lè ṣàlàyé bó ṣe rí lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ ta ba ọ̀rọ̀ fá o nínú àwọn nǹkan tí kábíyèsí sọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àṣà àti àwọn òòṣà nílẹ̀ yorùbá bọ́lọ́run ṣe ń báyàn sọ̀rọ̀ gbogbo àwọn ifá tí wọ́n ní wọ́n tẹ̀lú kan dó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ìbéèrè táwọn kan wá ń béèrè ni pé bí olúwo tó jẹ́ kábíyèsí bá ń sọ̀rọ̀ nípa àwọn ìbọ̀rìṣà pé kán má bọ̀rìṣà òòṣà nǹkan báyìí àṣà nílẹ̀ yorùbá sí dàbí ẹni pé bóyá a fẹ́ máa ya àwọn àṣà kan kúrò nínú àṣà ilẹ̀ yorùbá pé ìlẹ̀kẹ̀ táwọn náà wá ń wọ̀ sọ́rùn tó ń kó sọ́wọ́ tó ń kó sọ́rùn tó jẹ́ lẹ̀kẹ̀ oyè ìlẹ̀kẹ̀ kábíyèsí pé ṣé kìí ṣara àṣẹṣe ni pé ṣé kìí ṣara àṣẹṣe. ìbéèrè táwọn èèyàn ń béèrè rèé o pé báwo ló ṣe yẹ kó rí àmọ́ kí ni ọba tẹ́lúwà ń sọ nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ ifá nípa àwọn òòṣà nílẹ̀ yorùbá ẹ já gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. àṣà wa gbọ́dọ̀ máa bá ìgbà mu kó má bàa parẹ́ because àṣà tí ò bá ti bá ìgbà mu ọmọ wa ó kọ́ ọmọ àwọn ò ní bá wa ṣe ara ẹ̀ náà ní ìlà ọ̀pájà mú mọ́ a ti mọ̀ débi pé ìlà bàbá lóyìn bóòsì ẹ̀ lọ́mọ ẹ̀ ṣe jọ́kọ́ ọmọ ìdàgbà kẹ́ẹ̀bí léèrè pé àṣà kan wà ó ìlà ni o a sì fi ọ̀bẹ sínú náà a gbèsè ọ̀bẹ sọ́kọ̀ ká ìwọ ọmọ yorùbá lẹ́nu tó bá mọ̀ pé àṣà àti lóhùn náà a ní àṣà kò lè jẹ́ kò lè parẹ́ mọ̀ní tó lè ṣẹlẹ̀ ní pé àṣà lè mọ báyìí gbà mú bẹ́ẹ̀ni ṣe ń wọlé wáyé náà sì mú báyìí gbà mú ní ẹ̀kọ́ ní láti sọ lóyà òkè ní mo máa wọ̀ ẹ bá sì sọ ọba tí ń wọ aṣọ yorùbá gangan jù nílẹ̀ yorùbá èmi wọ bí ibi bẹ́ẹ̀ wọlé nítorí kì í ṣaṣọ wa wọ́n lè rán ní agbádá ṣùgbọ́n kì í ṣe aṣọ òkú ni léèsì ìtọ́jẹ́ tiwa tí ó sì fowó sápò àwọn ọmọ ìlú. ọ̀rọ̀ rèé o nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá òun náà ni bàbá yìí ní ọ̀nà náà yìí. owó lè bá máa bọ́ sọ́wọ́ ọmọ yorùbá wọ́n ti bá ti ń ra léèsì àbí tí mo ní aṣọ funfun ní ìmọ̀ wọ̀ ebi ọ̀pá ọmọ yorùbá wò. àdìrẹ sányá àlàáfì ni a tún máa dáadáa àdógó tó kọjá àbúdá yorùbá tí mo sì ń sọ yìí ó lè sọ pé wọn èsè yorùbá nítorí ojúlówó yorùbá ni wọn sọ yorùbá àwò ọ̀yọ́ gan tó ṣẹ̀ débi àwọn náà wá ibi ọ̀yọ́ àtìbá àti gbègbè 200 years tó ṣẹ̀ wọ́n. Gbègbè kí ni bẹ́ẹ̀ jọ ti ilé pé 200 years kò ìdájọ́ àwọn sáyẹn Adébọ́lá ní adé àti pàdé ní Ọ̀yọ́ ti Kàtúndà lọ́rùn wọ́n tó ìbò fún wọn lé wọn
wọ́n ṣe dáadáa o mọ́ Ọ̀yọ́ ṣe dáadáa Ọ̀yọ́ sì ní bí ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n àtàbúrò náà jẹ́ nítorí ẹ mọ̀ gbọ́ àwọn kẹ̀kẹ́ pé ìwó òfúradé ní kankan. Nígbà tí wọ́n sì fẹ́ máa sọ̀tàn ní níṣe ni bàbá Aláàfin wọ́n wà nínú yàrá ilé ìyàkótó gọ́ọ̀nà Ajímọ̀bí wà bẹ́ẹ̀ DIG lẹ́yìn ìbálẹ̀ wà bẹ́ẹ̀ bàbá Aláàfin wà bẹ́ẹ̀ ìyálẹ̀ kótó wà bẹ́ẹ̀ wọ́n á fẹ́ pa ìtẹ̀lẹ̀ wọn ní ẹni sùúrù nítorí ṣẹlẹ̀ sí wo ni pé ìdílé kan tó àgbọ̀dọ̀ wọ́n sòótọ́ ẹ̀yin ọmọ àwọn ẹ̀sìn lọ́dọ̀ lóòótọ́ ìdílé kan wọ́n ní connection sọ́dọ̀ Aláàfin ìdílé kan náà ní wọ́n ọmọ àwọn ọmọ bàbá mi náà àwọn bàbá wa Lámúyè àwọn bàbá wa Bímbọ́lá wọ́n ti súnmọ́ wọ́n fún ọ̀rọ̀ yìí ò nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá òun náà ni bàbá yìí ní ọ̀nà yìí. Àwọn èèyàn táwọn èèyàn máa ní Ifá ní ọba ológun ní máa ń impose ọba àwọn ológun ní máa ń impose ọba lára Ifá wọ́n ní ààrẹ pé òdìmá nígbà yẹn bá fọ ẹ̀ bí ọ̀pọ̀ ẹ̀ nígbà bá sọ fún ká àtẹsẹ̀ wo búbi rẹ̀ tí ń mú àwọn èèyàn títí ń jọba ẹ̀ ṣe sọ pé Ifá ẹbẹ́ wo bá sọ fún ká ṣé bá nínú àwọn ọba tí ń yàn àwọn ọjà padà sí sínú ìtàn nítorí ẹ̀mí tèmi ẹ̀mí àtijọ́ ni arúgbó sì ní bíbẹ̀ sí arúgbó sì ní àìdá ìpadà sátijọ́ nígbà tẹ́ bá sọ pé Ifá lọ tẹ̀wọ́dó bó ní Ifá ṣe tẹ̀wọ́dó nígbà tọ́run mi làgbé ìdí ìdílé ayé nígbà tá a padà wá wù ayé ìgbà láìlú mi bàbá wa bá gbìyàn ayé ìgbà láìlú mi ó lọ̀rùn mi làwá wù bó lọ́wọ́ sí jẹ́ pé Ifá ní ọ̀tẹ̀wọ́dó nígbà tó yẹ pé à ń sọ̀rọ̀ láìlú mi à ń sọ̀rọ̀ àwọn Olúmádé pa Adérògún tí a ti jẹ ní Igbó Oríta ọ̀nà wà tó Olódùmarè fi ń bá ẹ̀dá sọ̀rọ̀ kìí ṣe fánìkan lolódùmarè fi la fi ń ríran láyé àtijọ́ awòràwọ̀ wà. tá a bá wò dáadáa lóòótọ́ kì í ṣe gbogbo àṣà náà ló sì bá gbà mú mọ́ o a rántí ìgbà tí kíní máa ń gbé wọn ní orò máa ń gbéyàn ó dẹ̀ dá pé orò sì máa ń gbé àwọn èèyàn láyè ìsìn àmọ́ ìgbà kan ó lágbára débi pé ẹni tó rò bá gbé ó gbé lọ́nu o gbé bíi ká fi èèyàn ká fi bọ̀rìṣà àbí ká fi ṣe sacrifice kankan àwọn àṣà kan wà tó jẹ́ pé lóòótọ́ kò bá ìgbà mu mọ́ gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ àmọ́ èrò àwọn èèyàn àwọn Yorùbá àwọn oníṣẹ̀ṣe àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ilẹ̀ Yorùbá ní pé àwọn kábíyèsí wọ́n yẹ kí wọ́n jẹ́ alákòóso fún àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá kó sì jẹ́ pé àwọn gangan náà máa fúnre rẹ̀ yìí pé bó ṣe yẹ kí àṣà lọ rèé o pé kò yẹ kó jẹ́ àwọn gangan ni wọ́n tún máa sọ̀rọ̀ tí yóò máa tako ọ̀rọ̀ òòṣà nítorí àwọn èèyàn kan gbàgbọ́ pé òòṣà bíbọ ó wà lára àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àti ìṣẹ̀ṣe fúnra ẹ̀ so ohun tí wọ́n wá ń sọ ni pé báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé kábíyèsí gangan ni wọ́n tún sọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ Ifá ọ̀rọ̀ òòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn nípa àwọn nǹkan tí kábíyèsí sọ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.